Jàmáà, mo wà lórí prógrámù ọ̀rẹ́ mi máa ń fàlùtí lánàá. Ó sọ oríṣiríṣi ọ̀rọ̀, bọ̀ èyí tó kọ́kọ́ torí pé ẹ̀sìn Ọlọ́run ló jẹ àwa lógún. Èyí tó kọ́kọ́ jẹ mí lógún bẹ́ẹ̀ ni mo fẹ́ gbé wáyé. Ká tó wá máa sọ̀rọ̀ lórí àwọn yòókù. Bísmìlá, ẹja gbọ́n tó sọ́n bí. Àwọn kan sọ̀rọ̀ àwọn kan gbé àwọn ọ̀rọ̀ kan kí jò ní ẹ̀rí kan pa mí ni because ẹ̀yin tẹ̀ ń sọ máa ń fà lórí sọ pé èèyàn lè lo ọṣẹ mo tún wíìdì sí o èèyàn lè wẹsẹ o èmi wẹsẹ o tí wò bá wẹsẹ jáde kọ lọ wẹ èmi tí wọn wẹ mo fẹ́ kọ fún mi láyà àánú Al-Qur'ani ṣe tó láàlẹ wẹsẹ àbí kọ fún mi ládìsí nítorí lọ bí ọ̀rọ̀ nísìnyí pé mo rí padé bí sì ti débi prógámù mi ìwọ fẹ́ sọ̀rọ̀ yìí pé èèyàn ń wẹsẹ ọ wá ń lo àyà al-ishraku fi sabilillah ọ̀pọ̀lọpọ̀ yóò rojọ́ wájú Ọlọ́run mo fọlọ́run tó dábì mo fi sẹ́yìn. Jàmáà, ṣàtìgbọ́n nǹkan tó sọ. Èmi wà lórí prógrámù ẹ̀ live ládàn tó ń àdírẹ́sì issue yẹn. Àwọn èèyàn mo dẹ̀ ń wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn èmi nìkan dẹ̀ kọ́. Ẹ̀yin èèyàn kí ló tẹ́ fi rí báyìí? Why tẹ́ rí báyìí? Tí ò bá sí àyà Kùránì direct tó wá pé ẹ má ṣe nǹkan báyìí ó mọ̀ pé nǹkan yẹn ẹ̀tọ́ wà ń bẹ̀. Ìwọ náà fún mi ní àyà Kùránì tó wá tó sọ pé tá a bá ti sọ lórí ìrun ti bàjẹ́. Àyà Kùránì wọ́n ló sọ bẹ́ẹ̀. Fún mi ní àyà Kùránì nìkan tó sọ pé tá a bá ń sàlùwàlá ká fi omi ká fi sí etí mọ́ wá. Kí ló tẹ́ fi rí báyìí? Wàláhì ó mọ dúdú àbòsí ló ń ṣe. Torí pé lórí prógrámù yẹn lánàá èmi àtàwọn brothers kan èmi ò mọ àwọn bọ̀dá yẹn rí ọ̀bọ̀ mo rí kọ́mẹ́ǹtì wọn wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ pé irú ọṣẹ wo ló ń wẹ̀. Ó ṣàtẹnumọ́ pé sórí pé wọ́n gan ò lè dáhùn wàláhì ò lè dáhùn lánàá ìṣó ṣàtẹnumọ́ náà ni pé èmi máa ń wẹ̀ṣẹ̀. Àbíọ́ pé irú ọṣẹ wo nítorí ẹ̀ la fi ń sọ fún mi pé nílé kéwú yín kò sí ìmọ̀ tàwhídì kankan. Sódẹ́rí kò sí tí ń jẹ́ Islam tí ó bá sí tawhid. Èyàn ó máa jẹ́ mùsùlùmí lórí pé ó mọ Ọlọ́run lọ́kan ni. Abdul Hakim wàláhì àforí ibú fún ọ dáadáa là ń pè ẹ́ sí. Tó bá yẹ pé o lè ronú wàá rí pé bí òdodo làwọn ń pè ẹ́ sí kì í ṣe bí orí burúkú. Ó mọ̀ pé àníyàn èèyàn lásán tó bá ní àníyàn lórí nǹkan ó lè sọyàn nù téèyàn ó dẹ̀lẹ́bọ̀. Ó mọ̀ tí wo ló wá ń pàpè mọ́ra pé ó mọ̀ nígbàtí gbogbo nǹkan ìpìlẹ̀ kéwú bá tó bá ti dàrú mọ́ ẹ lọ́wọ́. Irú ọṣẹ wo ló ń wẹ̀ gbọ́ àwa tá a ń bí ẹ lánàá tó 6 irú ọṣẹ wo sọ́ṣẹ kòkòrò ni sọ́ṣẹ kòkòrò mú ẹ lára ṣé kòkòrò mú ẹ lára ni àbí ayé ń ṣe ẹ́ o wá fẹ́ gbára ẹ lẹ̀ lọ́wọ́ ayé o lè pe Ọlọ́run ọṣẹ ló wá ń wẹ̀ ọṣẹ ni ó gbà ọ lẹ́ lọ́wọ́ ṣé onílàkà ìwọ́gùn ò lè dáhùn tó rò mọ̀ pé ìdáhùn tó bá ti fún wa báyìí ó máa prompt àwọn question mi tá máa bí ẹ ó lè wọ́n bí ẹ rí kó dáhùn irú ọṣẹ wo ló ń wẹ̀ ọṣẹ kínni sọ́ṣẹ kòkòrò ni sọ́ṣẹ ṣó fẹ́ búra ni ṣó fẹ́ palẹ̀ ìlà tó wà lójú ẹrẹ́ ni ọṣẹ tó ń wẹ̀ ni àbọ̀ṣẹ kínni kí ló tẹ̀ rí báyìí mò ń bọ̀ jẹ́ mi gbọ́ṣẹ kan wá. ọṣẹ tí mi ń bẹ tòótọ́. ọṣẹ tí mo fẹ́ gbé wá yẹn ṣé irú ọṣẹ yẹn ló ń wẹ̀ òun wẹ̀ ọṣẹ pé o fẹ́ kọ́nà ẹ̀ là o lè ṣàdúrà o lè gba àwẹ̀ gbogbo nǹkan ti há gádígádí fún mi jù jẹ́ ń wẹ̀ṣẹ̀ ọ̀sẹ̀ ìdá gan yóò jẹ́ kọ́nà mi láwùdẹ ló ṣẹbọ kí wá ló ń ṣe wọn ń béèrè lọ́wọ́ ẹ̀ kí ló ń ṣe yẹn ẹbọ náà ń pè torí pé àníyàn ẹ̀ ó ti dàrú àníyàn ẹ̀ ó ti mú bọ́ jẹ́ bẹ̀gbẹ́ àyàkùnrin nǹkan wa mú. ṣó ti rí àyàkùnrin yẹn Ọlọ́run bá lékè ọlá ó ní wá ìzáza aláka ìbádí ànífà ní kọrí ìbò òjìbò òdáwátà dáì ìsáàdà àn fàlíyàs tẹjìbúlì wàlíyúmínú bí ìlà làwọn yàrìsìdò. Ọlọ́run ni wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ ìwọ òjíṣẹ́ ńlá Muhammad nípa ìmí Ọlọ́run pípò Ọlọ́run ẹ wà gan. Ọlọ́run ní sọ fún wọn pé ní kọrí mo wà ń tòsí wọn mo sì ṣe tán láti máa dá gbogbo ẹni tí bá ń pè mí lóhùn tẹ́ bá ti ń pè mí báyìí yín máa dá yín lóhùn ni. sọ fún wọn pé kí wọ́n wà pẹ̀lú èmi ìyẹn gangan lójú ọ̀nà tó tọ́ kí làwọn ń sọ kí ló ń sọ ó dẹ̀ máa pariwo pé onímọ̀ Kùránì ò yí ọ gbogbo nǹkan dàrú mẹ́ lọ́wọ́.
Ọlọ́run ló súnmọ́ ẹjú sọ́run ẹ lọ tẹ́ bá pè òun ó dá yín lò tí nǹkan bá dígádígádí tó fi ipò nǹkan le fún ẹ sọ́sẹ́ ló yẹ kó lọ wẹ̀ àbó yẹ kó ṣe náfìlà kó máa gbàwẹ̀ ṣe bíbi táwọn bẹ̀ sọ nìyẹn. Ọlọ́run wa qala rabbukum ud'uni astajib lakum ẹ pè mí dá yín lò lọ́lọ́run sọ sọ́lọ́ ní kò lọ́mọ wẹsẹ̀ ìwọ náà mú àyà Kùránì kan wá tó sọ pé ká máa wẹ ọṣẹ ìdí wọn béèrè lọ́wọ́ wa yẹn pé ká máa yà tó ní kò máa wẹ ọṣẹ wa ìwọ ló mú àyà wá tó sọ pé ọṣẹ wíwẹ̀ dáa kí ló tó rí báyìí mo ń bọ̀ mo rántí àyà Kùránì kan jẹ́ bẹ́ẹ̀ gbé síbẹ̀. ṣòtún ti rí àyà Kùránì yẹn Ọlọ́run wa nunazzilu minal Qur'an ma huwa shifa'u wa rahma lil muttaqin Kùránì ó máa jẹ́ ìwòsàn wa rahma àti ìkẹ́ Ọlọ́run fún ta ní lil muttaqin ẹ bá báyà Ọlọ́run tó bẹ̀rù Ọlọ́run tó yẹ pé gbogbo tí bá ń wá kò wá sára ọ̀sẹ̀ bíi tiẹ̀ yìí gbogbo nǹkan tó ń wá ó ń wá sọ́dọ̀ Ọlọ́run ni ṣé bí wọ́n ló ń kírun láàárọ̀ ojoojúmọ́ ló ń kànà ó mọ̀ ní iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ Ọlọ́run la máa sìn ọ̀dọ̀ rẹ láti máa wá ìrànlọ́wọ́ wa sí táyé bá ń lé ọtọ́ náà bá dí ṣé bí ọ̀sẹ̀ ló yẹ kó wà lọ kí là ń sọ kí ló ń sọ. ṣé ò gbọ́ Kùránì yé ni gbogbo nǹkan ti dàrú ṣùgbọ́n Kùránì ò ní jẹ́ ìwòsàn fún ta ní ẹni tó bá yẹ pé bíi tiẹ̀ yìí ló ṣe ń wúwà ẹni tí ò ní gbàgbọ́ sọ́lọ́run tó yẹ pé ara ọ̀sẹ̀ ló ní gbàgbọ́ sí Kùránì ò ní jẹ́ ìwòsàn fún Kùránì ò ní jẹ́ kẹ́ fún kò ní jẹ́ rahma fún. Kí wá ní tá à ń sọ kí ni tó ń sọ ẹ ti mọ òdodo ẹ máa wá kúrò ń bẹ ẹ máa wá parabolate ọ̀tọ̀ ní tá à máa sọ ó dẹ̀ gbọ́yé àbòsí ló ń ṣe. À ń bi ẹ léèrè pé irú ọ̀sẹ̀ wo ló ń wẹ̀ sọ wọ́n ní ó hàn áyà Kùránì kan báyìí ó wá fi òróró màlúù fọ̀ ìyẹn ló ń sọ fún àwọn akéèké ìṣẹ́bọ̀ orí ẹ kú ju iṣu lọ orí ẹ ṣe kí ni ó kú ó ju iṣu lọ nítorí pé ó ti dáyà Kùránì lẹ́hàn yẹn àwọn nǹkan tó fi kún àti bó ṣe lò ó ti sọdẹ̀bọ̀ mọ́ ẹ lọ́wọ́ ó mọ̀ sí báwọn èèyàn ń di áyà Kùránì báyìí tí wọ́n dì ní kíní báyìí tí wọ́n sọ wọ́n ti fa àwọn kankan kún tí wọ́n fi bá tèèyàn jẹ ṣé yẹn náà ráì tí nítorí kó jáyà Kùránì irú ìtẹ́yìn ṣe náà gba yín nínú mọ́ríkàsì yẹn tẹ́ni ká máa ka Kùránì látọ̀rí pòdì ká máa sa káàfù lu ẹnìkan ká máa ka tàbátí àdálẹ́ nìkan báwọn ṣe da Kùránì rú yìí kí gbogbo ayé rẹ̀ dàrú bẹ́ẹ̀ ṣe nítorí pé Kùránì lẹ́ ń ka ṣe ń tó tọ́lẹ̀ sí Akeem lọ change jáwá máa gbọ́n tó ń sọ lọ. ẹnìkan béèrè pé irú ọṣẹ wo ya subhanallah ìkàtí ẹ̀yà mi lẹ́nu tó ń sọ ń jó ni pé kéde kan ó lóun ń wẹsẹ̀ ayé rẹ̀ ò dáa jù bá ń lọ mo sọ fún ọ pé ọṣẹ òṣòlẹ̀ ní ń wẹ̀ àbí mo sọ fún ọ pé ọṣẹ owó ní ọṣẹ ó fẹ́ lówó ní ń wẹ̀. ṣé bí náà bí ẹ náà nìyẹn kí wàá ló wà ní ẹ lára tó lè dáhùn à ń bí ẹ pé irú ọṣẹ wo ló ń wẹ̀ sọ́ṣẹ kòkòrò ni ṣó fẹ́ bóra ni ṣó fẹ́ pàlà tó wà lójú ẹ̀rẹ̀ ni ọṣẹ kí ni kí lọ́ṣẹ yẹn ń ṣiṣẹ́ fún kí làníyàn ẹ lórí ọṣẹ yẹn àníyàn ẹ lórí nǹkan ló lè sọ dẹ bọ ìdá ń sọ tó clear tí ó dàrú kí ló ń sọ yìí ó jábọ́ sórí tọ́pìkì mi jàre. èmo sọ pé fàtẹ́kù lọ́hà bẹ̀rù Ọlọ́run béèyàn bá pín Ọlọ́run ó tún pín kí ni ká máa bá nǹkan jẹ́ ká máa sojú fúrú. ìwọ tó ń pe àwọn èèyàn Abdulhakeem síbi ìbẹ̀rù Ọlọ́run ṣé wọ́n gangan bẹ̀rù Ọlọ́run ṣé bẹ̀rù Ọlọ́run wà lórí igbá àyà ẹ̀ ṣé o bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ìṣe rẹ pẹ̀lú wà rẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ní 0% báyìí ò ní 0% báyìí kò sí nínú igbá àyà ẹ̀ máa dẹ́ yọ jáde fún ẹ báyìí tó bá jẹ́ pé lódodo ní ẹ tó lódodo ní ti bá yọ fún ẹ ń bí ó yẹ kó lọ ṣiṣẹ́ lórí ẹ̀ kó wá gbé jáde ni bismillah já máa gbọ́ ẹ lọ. ó ní wéèrè ni bàbá yìí fa wọ́n fà lù tí olójú àgbà bàbá ńlá bàbá rẹ̀ wéèrè sọ́ngbọ́ àti bàbá tó ọlọ́gbà fún tó ọlọ́gbìjà òun lè lérí àwọn wéèrè torí tí ẹ bá ṣe wéèrè ni èyàn ṣe tó máa ṣe kóńgbà kì lérí tó ṣe láburú ọ̀rọ̀ tó wà obvious irọ́ kílẹ̀ ní kó pa fẹ́ nìkan
azulimu àbòsí menshia min nufus nínú àdámẹ̀ mi ló wà fàyín tẹ̀jíríza ìfàtí tó bá wá rẹ̀ nìkan tí ẹ̀mí fúfú yẹ ń bẹ fún tí ó ṣe jàmbá fún ọmọlàkejì falẹ̀ àìlàtín la yẹ́sìlẹ̀ lọ́lẹ̀ wo ó nídìí tí òjò sábòsí kí sì nídìí òun ó bẹ̀rù Ọlọ́run ó bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ yìí wà ó fi ọ̀sìn náà wèrè kan ó máa ṣe kíní kan ẹ mú evidence wá ẹ sì gbá ẹ fẹ́ evidence yẹn eré ẹ̀ ti burú evidence indeed hunaka shuhada saibul amuri gẹ́gẹ́ fún ara rẹ̀ la yujadil hadha amra ní saibul amuri ẹni lọ́rọ̀ gẹ́gẹ́ kò jọ̀rọ̀ yíyàn fún ara rẹ̀ tèmi ń lọ nìyẹn Abdulhakeem sórí pẹran kò ní ẹ mufti ló ń pè lórí burúkú yẹn wàá sọ pé ò dárúkọ wọn ò ní láti dárúkọ ká tó máa tówe bá jòwe èèyàn tẹ́niyàn ò bá lè sọ̀rọ̀ ẹ̀rùjà ló ń bà àwọn òní bá yín wọ̀ pò níbẹ̀ yẹn torí pé mufti ni role model ti wá ìtorí ẹ̀ làwọn fi rí bá a ṣe rí ṣó ti ever gbọ́ rí nínú prógrámù mi tí mò ń ṣe tí mo wá ní bàbá yín tẹ̀ ń gbìjà olórí ibú ṣó gbọ́ rí the only thing tó gbọ́ lẹ́nu mi pé ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ṣẹ́ ni ire ni máa ń ṣe báyìí so mo ti pè wọ́n lórí búrí mo ti pè wọ́n ní kéde kan rí irú ìtẹ́yìn ń pè mufti ọ̀rọ̀ tẹ́nu bá bẹ́ẹ̀ ò gbà so ti gbọ́ nínú ọ̀rọ̀ àfa Abdullahi Salman kó pè wọ́n lórí búrí kó sọ pé olórí burúkú aláyé bàjẹ́ o ti gbọ́rọ̀ ẹ̀rí torí pé àwọn lẹ́kọ̀ọ́ àwọn tó wá kàwé mọ́ ti wá ẹ̀yin ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ tún kàwé so ti gbọ́ nínú ọ̀rọ̀ àfa Abdul Gafar rí kan sọ pé mùdírù olórí ibú ò lè gbọ́ àwọn òun ṣerú ọmọ bẹ́ẹ̀ bọ̀tọ́ bá ṣe tí ò dá wọn tóbi jù ká sọ pé ìtẹ́ ṣe yìí ò dá torí pé Quran sọ pé ká má jẹ́ kí ṣáníánú àwọn èèyàn kó kọ́ di wa ká má jẹ́ kí personality àwọn èèyàn kó kọ́ di wa láti ṣòdodo ọ̀rọ̀ fún wa Quran làwọn ń tẹ̀lé tiwa gbọ́rọ̀ tó ń sọ òní ọ̀rọ̀ tó wà obvious sí àwọn wo ó wà obvious sáwọn wo àwọn olọ̀rọ̀ yẹn clear sí ìwọ àtàwọn yòókù ẹ jẹ́ kó téèyàn bá ní tó bá ń ṣe nǹkan tó lọ́lọ́run rí ọ ó jẹ́ èèyàn náà ò rí ọ bó ṣe clear sí yẹn ẹ jẹ́ kó clear sáwà náà kájọ rí ẹgbẹ́ fídẹ́ǹsì yẹn jáde gbogbo tó ń sọ yìí tó bá gbé ẹ lọ ilé ẹjọ́ ṣé ilé ẹjọ́ kàn sọ pé nítorí pé ó jẹ́ pé mùdírù yín ló sọ̀rọ̀ o àwọn ò ní doubt no ilé ẹjọ́ kì í dájọ́ pẹ̀lú emotion. You have to prove your point beyond reasonable doubt. Ìtàn sọ fún yín nìyẹn. Tẹ́ bá lẹ́fídẹ́ǹsì ní ìsìtẹ́ fi síta tí gbogbo ayé rí. Àwa gangan àbá ń ṣe lórí ẹ̀ ju bí n tẹ́ ń ṣe yìí lọ. Àbá ń pe mufti láì dáa ju n tẹ́ yìí ń ṣe yìí lọ. Èyí tẹ́ yìí ń ṣe ìbanilórúkọ jẹ́ ló jẹ́. Ẹ̀ ń pe mufti ní gbogbo gbà. Ó ń bọ́gà rẹ̀ ṣe kìnnìún ń bá afá rẹ̀ ṣe kàngbọ̀n kò fẹ́ bẹ̀bẹ̀. Kí ló tẹ́ yìí fi fẹ́ kí mufti wá bẹ̀bẹ̀? Why? Tẹ́ fi fẹ́ kí mufti wá bẹ̀bẹ̀ ṣẹ́rí pẹ́yìn gan lára ọba yìí jẹ́ ẹni ibi ẹ parọ́ mọ́yàn ẹni ó fẹ́ràn èèyàn ó fi ṣàṣì jẹ́ ẹ̀rọ apààyàn lẹ́ pamọ́ wọn yẹn ẹ parọ́ apààyàn mọ́ ẹni apààyàn ni ó fẹ́ràn èèyàn ó fi ṣàṣì jẹ́ ẹ parọ́ abatẹnijẹ́ mọ́ òun ni ò jẹ́ káwọn ọmọ àfáà rẹ̀ kó dàgbà ìwọ yìí náà sọ jáde pé ó fẹ́ pa àfáà yín láì rẹ́ẹ̀rí kankan tó lè fi substantiate ní tó ń sọ yẹn tọ́lọ́pàá bá lọ ẹ̀mú òun lọ ẹ̀wọ̀n nìyẹn òdodo là ń sọ fún ẹ the only thing tó lè fi bọ́m bẹ̀ ni pé ó mọ̀ kílẹ̀ mú pé ò sáà dárúkọ ẹni kankan tó bá jẹ́ òdodo ló ń sọ ìwọ dárúkọ náà wọ́n fẹ́ pa àfààyàn where is your evidence ó parọ́ àpàyàn mọ́yàn tá a bá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ pé àmọ́ tá à ń sọ ni why tí gbèsè ayé yín fi rí báyìí so ẹni tẹ́ pa gbogbo ọ̀rọ̀ yẹn mọ́ ẹ̀tù wá fẹ́ kó wá bẹ̀bẹ̀ gbogbo yín wá ń sunkún káàkiri tó bá ti bẹ̀bẹ̀ wà láì ó ti tán ok ẹ̀yin fẹ́ mọ bá pààyàn ṣe ẹ fẹ́ mọ bá pààyàn gbé ẹ fẹ́ wá pẹ̀lú apààyàn ayé ti mọ̀ pé onírọ́ nìyí iṣẹ́ tá à ń ṣe ni pé àkàn expose irọ́ yín fáwọn èèyàn wàláì jámọ́ gbọ́n tó ń sọ̀rọ̀. bàbá yín jẹ́ àgbákò ẹ̀yin tẹ́ tẹ̀lé ẹjọ́ máa àgbákò number one tí ń jẹ́ gbogbo markasi látòkèdélẹ̀ Mọ̀lánà Mudirul Markazi káwa máa wá wò yín kẹpa mo béèrè ni
ká máa wò yín kẹ́ dágúnlẹ̀. A ṣe sùúrù ni o, a ṣe sùúrù ni o. Mudiru ti paralyze, ya subhanallah. Alhamdulillah, gbogbo yín náà lẹ́ ń sọ tó ń dùn yín, but tí nǹkan bá ń dùn yàn, tọ́rọ̀ bá ń dùn yàn, kò mí pé kẹ́ wá máa parọ́ mọ́ yàn. Wallahi, mufti ló jáde, àwọn ni doctor sọ fún pé Mudiru ti paralyze. Mufti ló jáde ló wá sọ fáwọn èèyàn, ẹ̀yin wá gbà sódì pé so yẹ kó sọ bẹ́ẹ̀, ayé yín ṣe wá bàjẹ́ ra ẹ̀. Uncle mi kan, ìyàwó wọn ó ní stillbirth, àwọn arọ́ṣẹ́ lọ hospital. Ọkọ ti wá bára jẹ́ gan, ọkọ ti bára jẹ́ gan, èmi pẹ̀lú wọn nìkan ni, ọkọ ti bára jẹ́ gan. Doctor wá pè mí pé kí n wá, ó ní òun ò lè break news yẹn fún ọkọ yìí o, pé obìnrin yẹn ọmọ ti kú sínú ẹ̀ o, pé èmi ni kí n mọ bí màá ṣe sọ fún o kìíní kan, iye báyìí dẹ́ni ká lọ wá wá o. Doctor sọ bẹ́ẹ̀ fún mi, kí lèmi wá sí? Mo bọ́ta, mo dẹ̀ rọra pé ọkọ ẹ̀, mo dẹ̀ sọ fún wọn, sọ́kọ tẹ́ mo pé àbábúrò irọ́ ọkọ náà ni, àwọn méjì yẹn làwọn bẹ́ẹ̀. Mo dẹ̀ pé ọkọ yẹn pé ẹ wá ẹ̀gbọ́n, owó ní kẹjá lọ wá báyìí, nǹkan báyìí ni doctor sọ kó ṣẹlẹ̀. Ṣé yẹn ti wá mí pé mi ni mo fẹ́ pa obìnrin yẹn? Ẹranko ni yín, dìgbòlugi ayé àtọ̀run. Bẹ́ẹ̀ nìkan náà gbé kíní wá, ẹja wo kíní, gbogbo yín ṣe ẹ̀ nílà ka ilé ṣé wá sùn tẹ kọrí síbi kan náà wá. Ṣé statement yẹn ló sọ wọ́n dá pààyàn pé doctor break news fún wọn, àwọn náà dẹ̀ wá sọ. Ṣé ẹnìkan náà sáà ni ó sọ jáde tó bá yẹ pé doctor ló sọ pé wọ́n ti paralyze, ẹ sọ pé doctor fẹ́ pa Mudiru yín? Ẹ ní làákàì lórí, làákàì ó máa wá sí báyìí. Jẹ́ ń gbé ọ̀rọ̀ bọ̀bọ̀ kan wá, in tó ń dùn yín ní ọ̀rọ̀ mufti ó pọ̀, ẹjá jọ tó wọlé. Wọ́n náà wo ní tí kejì ẹ̀kọ́, Samarat tí wọ́n pera rẹ̀ ní Jauhari àbí nǹkan. Ó ní ṣé ìwọ yìí lọ́mọ kíw, ìwọ tó lọ gba OON nígbà tí ó rẹ Mudiru Mọ́ríkà, ṣé àwọn ní nọ́ọ̀sì tí ó sùn tí wọ́n lọ́spítù? Ìwọ tó ń sọ̀rọ̀ yẹn mélòó ló dọ́dọ̀ Mudiru yẹn gbà tara wọn yà? Ẹranko nìyí. Federal government péyàn pé kó wá gba OON, ó dẹ̀ lọ, ṣó fẹ́ sùn síbẹ̀ ni? Wákàtí mélòó náà fi ń ṣe ọ̀rọ̀ OON? Wá tẹ̀ 3 hours, everybody ti wà lé. In tó ń dùn yín nìyẹn pé Mudiru gba OON, ṣó yẹ kí mo ti rẹ́ nìkan tó sọ́rí, mo ní fọ́ìsì yẹn lọ́wọ́ lára yín náà ni pé ó mọ̀ pé Mudiru ti gba OON ni, wọ́n tún wá pè pé kó wá gba OON, ṣó yẹ kó gbà nígbà tó dẹ̀ ti ní mufti, ṣó yẹ kó gba OON, kò ṣe ní gba OON. Ẹni tó bá ṣiṣẹ́ tíjọba rí kó ṣiṣẹ́ kárakára láàrin ìlú níjọba wọn fún ní OON. Ẹranko nìyí. Ìwọ yìí, ìwọ Akíìmù yìí, ó sọ pé ó wá fẹ́ pa Mudiru, ṣé ká máa wòran ni? Ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ìwọ gẹ́gẹ́ òun ní fáàkì kankan lọ́wọ́ o, in táwọn èèyàn ń sọ náà ló ń gbọ́ o. Sólódodo ni ẹ wá múrúkọ bàbá yẹn, ẹ wá ń bàjẹ́ àtọmọdé àtàgbà yín, torí òun sọ náà rẹ̀ pé ẹ̀yin ti dákẹ́, ibo lẹ ti dákẹ́. Is it because you are looking at you? Tàbá bẹ̀rẹ̀ pẹ̀lú yín, ṣé pa yín káwa? Gbogbo ẹ̀yin speakers Mọ́ríkà pátápátá mo sọ, èmi nìkan mo ti tó fún yín. Àtọjú, àtẹtí, àtimú, kò sí ìtorí ò lè gbé sáré ń bẹ̀. Tó bá fẹ́ gbódòdó ọ̀rọ̀, wọn ni mo ń sọ fún yẹn. Àìpò òdodo kí n kúrò lára ẹ̀hún, òdodo yẹn mo ń sọ fún yẹn. Èmi nìkan mo ti tó, mi ní rush, màá máa bá yín store ẹjọ́, mo dẹ̀ máa fún yín lésì yín at appropriate time. Kí ló ń ṣe yín? Ìwọ náà lọ wo gbogbo rẹ́kọ̀dù àfáà yín, ibi táwọn máa ń pè yín sí nìyẹn, lọ wo gbogbo rẹ́kọ̀dù wọn. Why is it that àwọn nìkan ni lọ̀rọ̀ yìí sí lórí ẹ̀? Ṣé dandan nìkan fẹnu kàn fà láàfáà ni? Bọ́n pè wọ́n níbi ìyàwó, ẹ má yà Kùránì ní ìwà tó sọ̀rọ̀ ọkọ àtìyàwó, báyìí lọ́lọ́run sì sọ pé ẹ má jà ságbà bẹ́ẹ̀, ṣé ká dá wọ́n sàfẹ́ pa gbogbo àfáà rẹ̀ káwọn gbórúkọ bàbá wọn nìkan ga. Wọ́n á sọ pé ṣé ká má sọ̀rọ̀ mọ́ ni wọ́n á fọlọ́pàá lé wa káàkiri, wọn à ní kó mọ́ sọ̀rọ̀ náà. Kò sẹ́ni tó lè sọ kó mọ́ sọ̀rọ̀. You have freedom of speech, but freedom after speech you are not guaranteed. Freedom after speech is not guaranteed. Ìtumọ̀ ẹni pé kò mọ tó sọ, ọ̀rọ̀ tó bá sọ ó lè gbé ọdẹ wọn ní kó mọ́ buyàn tó bá jẹ́ ìbú lásán ló ń bu wa, bọ̀ mọ́ bà wá lórúkọ jẹ́ níta sọ nìyẹn náà. Gbogbo tẹ́ ń ṣe ìṣẹ́ lè bá Malami Yusuf Adépọ̀jù, ṣe lè bá dẹ́rú ẹ̀wù, gbogbo tẹ́ ń sọ pa mufti,
so lè sọ nípa Malam Yusuf Adépọ̀jù tó bẹ́ẹ̀ náà ti mọ nǹkan tó kọ́ Mufti lọ́rùn pé yóò máa wù ẹ wá ń fọlá jiyọ̀ àbọ̀mọ̀ kọ́ ìfọlá jiyọ̀ jẹ́ ń fi kankan wọ̀nyí. Àkàmọ̀ra tó ayé àkàbẹ̀ni àràní ògbóni ọmọ kú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ ọ̀rọ̀ wọn ògbógbó sẹ̀dẹ̀. àbúrò ẹ̀ ń ṣe tún wọlé yìí náà. gbogbo tẹ́ wá ń ṣe yìí ní ìsìn ṣòfin pàwà náà lè ṣerú ẹ̀ ó mọ̀ ó rò pàmò ṣe I'm a professional graphics designer ó mọ̀ tẹ́ pé mo ti ń ṣe for the past 30 years láti wà nínú ìwọ̀n kékeré báyìí ó rò pa ta máa gbé àfáàyín sórí wheelchair ráì wọ́n dàtọ́ lẹ́nu ráì wọ́n dàtọ́ lẹ́nu ráì àwọn náà lè ṣe àkàmọ́mọ́ fẹ́ ṣe ni àdẹ̀bẹ́lọ́n kẹ́ni kankan ṣe gbogbo ẹni tó bá dẹ̀ gbìyànjú láti fẹ́ ṣerú ẹ̀ kò ní bọ́lọ̀ dáadáa àwọn àbúrò rẹ̀ ló gbé Mufti tán gbádùn sí lọ́rùn tó ń ṣe kìíní yẹn orí péjì tí yín lẹ́yìn fi ń gbé tẹ́ bá rí kìíní kan lọ́dọ̀ àríbìdé sí ẹwà máa sunkún kiri official page ṣéwù náà fi ń gbé kìíní yẹn ṣe bó official page tí yín náà lẹ́yìn náà fi ń gbọ́rọ̀ oníkíjì pa àbí page Markaz of Knowledge ló ń gbé kí ló tẹ́ fi rí báyìí ó ti yẹ kẹ́ ẹ fura pé bẹ́ẹ̀ ṣe ń ba ọkùnrin lórúkọ jẹ́ tó bẹ́ẹ̀ ṣe ń bá wọn lórúkọ jẹ́ tó wọ́n fi ń gòkè sí nínú ọ̀rọ̀ ẹ̀ ìwọ ní wòlé ṣogun ogun tá a fà yín kọ́ yín ipé kẹmọ́ sí kí nípa àyún yín sí òun nínú Islam wo lè ṣerú ẹ̀ fine wọ́n sọ bẹ́ẹ̀ lóòótọ́ fine kò ṣe deny wọ́n ti túbá kú lórí ẹ̀ wọ́n ní kọ́lọ́run forí jà wọn ṣebí ń ta ní káfà yín náà wá ṣe tó dogun nìyẹn kan túbá lórí gbogbo àwọn sàábé tán ti fẹnu gún kan túbá lórí gbogbo àwọn ànábí Ọlọ́run tán ti fẹnu gún àwọn tóbi ju gbogbo ayé lọ wọ́n tóbi ju àwọn ànábí Ọlọ́run lọ ìwọ mú àlùkìyámọ̀ títí ẹ òfin ra ayé gbé fún ẹrú Ọlọ́run kan ṣe onílàkà ìlórí bẹ́ẹ̀ adẹ̀ ń sọ fún ẹ òun lágídí o bá ń sọ̀rọ̀ wọ́n mú ẹnìkan láàrin wa wọ́n ní ká bá sọ̀rọ̀ mọ́ ẹnìkan kan ò lé ní kó mọ́ sọ̀rọ̀ mọ́ tó ń sọ là ń sọ mọ́ parọ́ tó bá lódodo tó bá jó lódodo gbogbo tó ń pariwo pódodo nìyí mẹ́rí ẹ̀ jáde ìwọ gẹ́gẹ́ rẹ̀ rí táwọn àwọn wèrè tẹ́jọ kóra yín jọ́mbẹ̀ yẹn ní tí wọ́n sọ fún ọ níwọ̀n náà ń gbọ́ iṣẹ́ wọ́n tó ń gbé lọrin inú wọ́n sọ fún ọ ló ń gbọ́ bàbá àtijọ́ tí bàbá yẹn ti fún wọn $1 million lọ́kàn ò ti balẹ̀ bó lọ́kàn ẹ̀ sì fẹ́ balẹ̀ àgbàdo àkí ayé ẹ bàjẹ́ bọ̀ bẹ̀rù Ọlọ́run $1 million bá ṣe bẹ pariwo sórí wọ́n fà ló tí ọ̀rọ̀ mọ́ ń bẹ lẹ́nu wa wallahi tallahi ọ̀rọ̀ mọ́ ń bẹ lẹ́nu wa wọ́n sọ pé gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú mùdírù wá dárúkọ wọn Muhadisu Temu ní Adéwọ̀lú ní kìnní kan ní gbogbo wọn nílé kéwú bàbá mùdírù ṣe dáadáa pẹ̀lú wọn fine wọ́n láti máa ṣe dáadáa torí pé lóyá àwọn fowó ra lóyá tì ní ẹnìkan kò ní wà pẹ̀lú wọn tó bàbá máa náwó fún wọn òdodo ló gbọ́ yẹn àwọn yẹn ń fi ọ̀rọ̀ wọn tó ìgbésí ayé wọn wallahi òdodo ló gbọ́ yẹn wọ́n fún ilé ní àjì ẹ̀yin mélòó náà ti fún ní àjì lọ́dún ìbáyìí nínú yín ẹ̀yin mélòó ṣó ti rí Mufti kan fẹ́ ní kankan ní àjì ibẹ̀ ni wà á ti mọ̀ ń pé àwọn tó dúró ti Mufti 100% ìfẹ́ àtọ̀dọ̀ Ọlọ́run wà ní kò lábùlúmọ́lá Mufti ò fẹ́ ní kankan wá lówó Mufti ò sí wọn ṣe kankan wọn ramọ́tò fẹ́ ní kankan wọn fẹ́ ní kankan wá ní àjì ẹ̀yin náà lẹ́ ń fowó ra lóyàtì àwọn tó dúró lẹ́gbẹ̀ẹ́ Mufti yẹn wọ́n dúró torí ìtọ́lọ́run tànàbí ni wọ́n kún sí Ọlọ́run lọ́wọ́ ni wọ́n dúró ti sí Ọlọ́run pé aṣáwà pẹ̀lú wọn àwọn mélòó ló gbọ́ pé àfáwà Dr. Imran Abdul Majid Eleha tán fún ní umura tán rán ní àjì àwọn mélòó àwọn tó dúró tí wọ́n dúró ti sí Ọlọ́run lára wọn ni wọ́n sì mọ̀ pé Ọlọ́run fún àwọn ní àlìjánnà ẹ̀yin lẹ́ ń fowó ra lóyàtì kẹ́tó tẹ́kọ̀ọ́va ogún àwọn ọmọ òrukàn àwọn ọmọ tí ìyá wọn àti bàbá wọn ti kú ẹ lé wọn dànù pẹ̀lú orí burúkú tẹ́ pa ẹ wá kóra yín síbẹ̀ àwọn wáàsí tó yẹ kó mọ́ sí fáwọn yòókù ẹ̀ nìyẹn ẹ lọ bẹ̀rù Ọlọ́run kẹ́ ẹ lè látúbọ̀ tán dáadáa